Hi guys, welcome to Get Real Life TV. This is where we talk about African culture, traditions, and religion. I thank you all for your support, both in cash and in kind, on this platform. Please, for those of you who want to become part of my members, please kindly make use of the join button down below to choose any categories of your choice. Thank you. So, mo kí ẹ̀yin brother mi àtẹ̀yin sister mi káàkiri nílẹ̀ Nàìjíríà àti káàkiri àgbáláyé. Lórí ọ̀rọ̀ brother wa, èèyàn wa, akíkanjú èèyàn wa, òun náà ni a ṣì wà. Ṣé mo pé mo sọ fún yín pé mo máa fún yín ní update. Lákòókò tá a wà yìí ń sìn, àkókò ká mọ ibi tí ẹ̀sìn àbáláyé tó belong sí ní Nàìjíríà òun la wà nísìn. And chance tá dẹ̀ níyì, a ní láti lò ó dáadáa. Wọ́n ní ẹni tó bá jálé agbọ́n, òun ni agbọ́n máa ń ta. Àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀. Látọjọ́ tí àwọn tó wá kó àwọn ancestors wa tí wọ́n kó wọn lẹ́rú. Nígbà tí òwò ẹrú tó tán, òun ni wá mú ẹ̀sìn wá fún wa. Kó tó di wípé àwọn òyìnbó wá sí ilẹ̀ Áfíríkà ni àwọn bàbá wa, àwọn bàbá ńlá wa ni wọ́n ti ń gbé ilé ayé wọn. Ni wọ́n ti ní ètò bí wọ́n ṣe ń ṣe nǹkan. Ṣùgbọ́n wọ́n wá invade wa. Wọ́n tún wá padà wá. Wọ́n tún wá fún wa ní ẹ̀sìn tiwọn. Ṣẹ̀dẹ̀ rí ẹ̀sìn tá à ń sọ náà, ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ àwọn tó mú ẹ̀sìn yìí wá fún wa ni. Ayé tá a wà yìí ń sìn, à ń pè ní ayé ayélujára. Ayélujára. Ká gbà pé ńgbà táwọn people yìí wá tán wá ta irọ́ fún wa, a gbà á nítorí pé a mọ̀. Àwa rò bíi pé nǹkan tó máa tú ayé wa ṣe ni wọ́n wá fún wa ni. A mọ̀ pé temporary solution to our problems òun ni wọ́n fún wa. Temporary solution to our problems. Èyí túbọ̀ sí pé àwọn wá níwà pé àwọn fẹ́ wá tú ayé wa ṣe ni. Ṣùgbọ́n a mọ̀ wípé ètò ayé tí wọ́n fẹ́ ṣe nígbà yẹn wọ́n fẹ́ fún wa ní nǹkan lọ́wọ́ ọ̀tún báyìí kan tó fi ọwọ́ òsì gbà padà. So òun la ti ń rí. Now, nígbà tí generation yìí dẹ̀ wá ń dàgbà, tá wá ń rí òótọ́ ọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan lára àwọn èèyàn millions of Yorùbás, millions of Africans tó ti rí wípé àwọn people yìí wọ́n wá fún wa ní àṣà àti ìṣe ilẹ̀ wọn ni. Wọ́n wá kàn fi dà wá lédèrú, kàn fi disorganize wa, kọ́rọ̀ wa kó má yẹra wa ni. Òun lè ṣe rí wípé àwa tá jáláwọ̀ dúdú a máa bára wa jà nítorí ẹ̀sìn. A máa bára wa jà nítorí ẹ̀sìn. Àwọn tó mú ẹ̀sìn yìí wá fún wa, àwọn ò bára wọn jà mọ́ o. Ṣùgbọ́n àwa tá wá gbà, àwa la wá ń bára wa jà. Ṣé mo kó mo ti sọ tẹ́lẹ̀, mo ní pé kò sí nǹkan tó burú nínú pé ká gba àṣà kan, bóyá àwa kàn wò pé àṣà yìí o a nífẹ̀ẹ́ sí. Gẹ́gẹ́ bí a ṣe ń wọ aṣọ. Gẹ́gẹ́ bí àwọn technologies tá a gbà wọlé. Àwọn ìmọ̀ ẹ̀rọ. Kárí àwọn ilé bí àṣà àwọn ilẹ̀ àwọn kan. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn bàbá ńlá wa náà, àwọn náà ní ìlànà tí wọ́n fi ń to nǹkan tó fẹ́ farajọ technology náà. Gẹ́gẹ́ bí Ifá ń sìn, a ti mọ̀ pé Ifá òun ni binary system àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, kókó ọ̀rọ̀ mi ni nípa ọ̀rọ̀ Tani Olohun. Àwọn oríṣiríṣi fídíò ni mo ti wò lórí internet tán sọ wípé wọn ti ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. Wọ́n ti ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. Wọ́n ti ẹ̀ fẹ́ kó wà nínú ẹ̀wọ̀n yẹn ni. Wọ́n fẹ́ kó mo fẹ́ kẹ́ jẹ́ ká máa ẹni tó bá ń dákẹ́jà ẹ bẹ̀rù ẹni náà. Adákẹ́jà ẹ máa bẹ̀rù wọn.
nítorí pé àwa ò jáde síta pà ń pariwo ìyẹn ò túmọ̀ sí wípé àwa ò mọ nǹkan tá fẹ́ ṣe, kò túmọ̀ sí rárá. So ó ti wá délẹ̀ tán sìn, wọ́n ti fẹ́ máa yí ọ̀rọ̀ padà nítorí mo ti wo oríṣiríṣi videos pé ẹ jẹ́ ká foríjì, wọ́n tún ń sọ̀rọ̀ bíi pé àwọn gangan ni ìjọba àbí bíi pé àwọn kan ni Olódùmarè. Ẹ jẹ́ ká foríjì, ẹ fún lóúnjẹ. Àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lórí nínú fídíò kọ̀ọ̀kan tí mo wò nìyẹn o. Ẹ fún lóúnjẹ, ẹ ṣe dáadáa sí nígbà tẹ́ fi àjẹyàn tán. Ẹ ṣẹ̀ wá ń fàtẹ́gùn sí, ẹ ń pínṣèyàn, ẹ wá ń fi àtẹ́gùn sí. Kò ṣòro tí mo fẹ́ sọ lénìí kọ́ nìyẹn, bí kò ṣe pé mo fẹ́ fi tó yín létí wípé àwa ṣiṣẹ́ lábẹ́lẹ̀ gan-an. Iṣẹ́ tá a ṣe lábẹ́lẹ̀ náà díẹ̀ nú ẹ̀ ẹ máa gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá dé láti ilé ẹjọ́. So èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan a máa jìjọ wà ń bẹ̀ ni, ṣùgbọ́n mi ì ní sọ ju báyìí lọ. So fún ẹ̀yin olólùfẹ́ wa, a fẹ́ kẹ́ fọkànbalẹ̀. Ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé, a fẹ́ kẹ́ fọkànbalẹ̀. Ṣé mọ̀ pé on the 28th of August ni a ṣe ìṣẹ̀ṣe day káàkiri ilẹ̀ Yorùbá. At least àwọn state mẹ́rin ni governors wọ́n ti fún wọn ní holiday. Ṣé ti rí pé we are getting closer and closer to where we are going. So state mẹ́rin ni wọ́n ti fún wọn ní annual public holiday fún ìṣẹ̀ṣe day. Àwọn Lagos State, Osun State, Ogun State and Oyo State. So mo sì tún wá ń fi àkókò yìí rọ àwọn state Yorùbá tó kù kán jọ̀ọ́, bó tiẹ̀ jẹ́ pé tó bá tiẹ̀ jẹ́ wípé èèyàn kan péré ni ó jẹ́ oníṣẹ̀ṣe ní state yẹn, at least since ẹni yẹn ti jẹ́ ọmọ ìlú yẹn, ọmọ state yẹn, àbí ó jẹ́ citizen of Nigeria, at least ẹ jọ̀ọ́ ẹ̀yin governors àwọn state tó kù yìí, ẹ bá wa fún wọn ní ìṣẹ̀ṣe day. A ti ṣe ti ọdún yìí, ọdún tó ń bọ̀ ó máa bá wa láyọ̀, àṣẹ. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, iṣẹ́ ń lọ, iṣẹ́ tẹ̀ tí ibi tíṣẹ́ dé ń sìn, iṣẹ́ yẹn ti dé advanced stage. So èmi ò fẹ́ sọ much nípa nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ ní court àbí nípa case file or whatever. Ṣé pé mo ti ṣe fídíò nípa ẹ̀ tí mo ti ní okay, this is a case tí wọ́n fà sí Tani Olohun lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí àṣírí kà. So ṣùgbọ́n ọjọ́ ẹjọ́ ó ti fẹ́ dé tán. In a few hours to this time ni ọjọ́ ẹjọ́ máa ṣẹlẹ̀. Tá dẹ̀ mọ̀ wípé a máa fi ọ̀rọ̀ wá àwọn tó yẹ ká fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, kẹ́ lè mọ ibi tí ọ̀rọ̀ dé dúró sí. Ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ́ kan, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù nípa ẹ̀. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ náà tí mo tún fẹ́ sọ nídàkejì ni wípé àwa ìṣẹ̀ṣe, gbogbo wa ní oníṣẹ̀ṣe, gbogbo wa nílẹ̀ Yorùbá, kí má tẹ̀ sọ pé àwa ìṣẹ̀ṣe, ṣùgbọ́n àwa tó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ǹbáyé wa, àwọn tó nífẹ̀ẹ́ sí ìran wọn, àwọn tó nífẹ̀ẹ́ sí àwọn ancestors wọn nílẹ̀ Yorùbá or ní Áfíríkà. Ká má tẹ̀ tó wá sọ pé ìṣẹ̀ṣe gan mọ́ ń sìn, ká sọ pé ẹni tó bá níbi kọ́ tá bá sọ pé ìṣẹ̀ṣe, a mú àwọn èèyàn tó yẹ pé wọ́n lẹ́sìn kejì tó yẹ pé wọ́n rí àwọn ẹ̀sìn àbáláyé bíi nǹkan burúkú. Wọ́n pọ̀ lóríṣiríṣi. So ẹ jẹ́ kí n sọ wípé àwọn tó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ǹbáyé, àwọn tó nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe ilẹ̀ wọn. Àkókò tá a wáyé àti ṣe tán. We are going to use our voice to fight for our rights. And ilẹ̀ Nàìjíríà ó jẹ́ ilẹ̀ tó ní òfin. Òfin tó dẹ̀ wà nílẹ̀ yìí náà la máa fi gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Ṣé mọ̀ pé a ti ń gbà díẹ̀díẹ̀, wọ́n ti fún wa ní ìṣẹ̀ṣe day. Nígbà tí mo lọ Ìbàdàn tí mo tẹ̀ lọ gan, mi ò torí ìṣẹ̀ṣe day láti lọ bẹ̀ because mo ti sọ fún yín pé for now mi ní fẹ́ post any video. So I just want to show my solidarity and I want to show my support
for Tani Olohun. Mi ò ní lọ́kàn pé mo máa post fídíò kankan àfi àwọn fídíò nípa ọ̀rọ̀ Tani Olohun ni mo ti fọkàn sí pé okay, ẹ jẹ́ ká máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ká máa fi tó ẹ̀yin èèyàn wa létí kẹ́ lè máa wà well informed. Ṣé àárọ̀ ìjọ́ tí mo ṣe fídíò last tí mo fi pe àwọn bàbá tí mo pè níbàdàn, so ọjọ́ Sunday very early in the morning mo gbéra ó di Ìbàdàn. So mo tẹ̀ ti gbàgbé pé ìṣẹ̀ṣe dé gan wà, mo ti gbàgbé èyí tá fẹ́ lọ ṣe ní Ìlọrin tí a ní a máa lọ tá a post banner tí mo rí tá a post òun ni mo tẹ̀ fọkàn sí pé tí àwọn organizers of that ìṣẹ̀ṣe dé ní Ìlọrin tó fẹ́ lọ ṣe yẹn pé tí bá ti get signal pé okay I will be there, but later on a rí pé wọn jẹ́ kó ṣeé ṣe. Èmi ti fọkàn sí pé kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe dé ní ọjọ́ yẹn fún mi o, mo mọ̀ pé ó wà bọ́ pé láti lọ capture àbí láti lọ gbé lárugẹ. So mo kàn ní kí n máa lọ Ìbàdàn lọ́jọ́ yẹn níjọ́ Sunday just to go and meet with our elders in Ìbàdàn lórí ọ̀rọ̀ Tani Olohun. So mo wá gbéra kí n tó kúrò ní Àkúrẹ́ láàárọ̀. Mo pe bàbá sọ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe dé. Yes, I remember. Bàbá sọ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe dé tí mo ṣe fẹ́ máa kúrò nílé báyìí. Wọ́n sọ pé wọ́n ṣe ìṣẹ̀ṣe dé pé bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ lọlé ni o. Okay, mo ní bàbá, mo ní mo máa bá yín bẹ̀. Mo ní mo sọ fún wọn pé mo máa bá wọn bẹ̀. Mo dẹ̀ lè bá bàbá ń bẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn bàbá wa body language ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀. Body language làwọn bàbá wa àbáwọn ìyá wa láyé ọjọ́ ọ̀nà máa fi ń bá ọmọ sọ̀rọ̀. So ìgbà tí mi débẹ̀ tí mo rí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a nídìí láti pariwo jù, mi ò fẹ́ béèrè mi fẹ́ ṣe interview fún bàbá nípa ọ̀rọ̀ Tani Olohun rárá. Ìyẹn ni mo fi so mo tẹ̀ padà sí Àkúrẹ́. Tí mo ṣe padà sí Àkúrẹ́ báyìí ni mo wá gbọ́ signal wípé ọjọ́ báyìí ni ọjọ́ court, ọjọ́ báyìí ni wọ́n lọ court. Tí mo tún ṣe gbéra nìyẹn. So lọ́wọ́lọ́wọ́ mo yẹn ń sọ̀rọ̀ yìí sìn, mo wà ní Ìlọrin ni mo wà ń sìn, hòtẹ́ẹ̀lì mi ni mo wà yìí. So and in a couple of hours a máa wà ní court, máa lọ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Then àwọn tá bá lè fọ̀rọ̀ wá lẹ́nu wò náà, most especially lawyer Tani Olohun, a máa gbìyànjú láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí ẹ̀yin èèyàn wa kẹ́ lè mọ bó ṣe ń lọ. So Yorùbá sọ wípé ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀ lọ tán ká tó fàbọ̀ fàdìyẹ. So tí eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí kó tẹ̀ kọ́kọ́ kúrò náà, wọ́n wá fẹ́ sọ pé ó ti wá dàbí because ó ṣẹlẹ̀ sí èèyàn kan nínú wa lénìí ni àmọ́ ẹni tó tún lè ṣẹlẹ̀ sí lọ́la, àmọ́ ẹni tó lè ṣẹlẹ̀ sí lọ́la. Tí a bá fún wọn láyè kan continue báyìí ni wọn ti ẹ̀ ní fún yàn láyè láti jáde láti sọ̀rọ̀ láti gbèjà ìṣẹ̀ṣe mọ́. So this is the reason, in my own capacity and with the support of others, a máa gbé àwọn ètò kan kalẹ̀ ń sìn tá a dẹ̀ máa make sure wípé a máa jẹ́ kó ní ọwọ́ ìjọba nínú. A máa jẹ́ kó ní ọwọ́ ìjọba. Ṣé mo wo àwọn fídíò káàkiri tí wọ́n sọ wípé Ifá ò mọ geography, Ọya tó bá gbá bọ́ọ̀lù, Ọya ò lè skull. Wọ́n kàn sọ oríṣiríṣi nǹkan, àbó Ògún tó bá ní kán mú Ògún nínú Ògún àbí Messi àbí taná máa mú. Bàbá yẹn kàn sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí, ọ̀rọ̀ tó ti yẹ kán máa gbọ́ lẹ́nu àgbàlagbà tó fẹ́ ọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ tó lè dàlúrú. So ètò ń lọ in my own capacity with the support of others. A dẹ̀ máa make sure wípé a jẹ́ kí ká lo ìlànà tó fi gbé kalẹ̀ òfin Nàìjíríà. So ẹ jẹ́ kán continue. Ọ̀rọ̀ tó bá ti wù wọ́n kó máa sọ sí ìṣẹ̀ṣe, àbọ̀rọ̀ tó bá ti wù wọ́n kó máa sọ fáwọn ancestors wa, àwọn òrìṣà wa. Ètò ń lọ lọ́wọ́. Tó bá yẹ pé wọ́n fẹ́ máa fi ọlọ́pàá halẹ̀ mọ́ wa ni pé ká má lè sọ̀rọ̀, a máa wá mọ̀ bóyá constitution Nigeria sọ wípé kéèyàn má sọ̀rọ̀. We have freedom of speech, freedom of expression.
ṣùgbọ́n àwa ò sọ wípé a fẹ́ máa bú yín o. Tọ́rọ̀ yín bá jọ èébú, ó ní bí èèyàn ṣe lè búyàn tí ò ní dàbí pé ó break law. Ó ní bí èèyàn ṣe lè búyàn tí ò ní jẹ́ bí pé èèyàn break law rárá. Ṣùgbọ́n owó òfin gangan la máa fi mọ́lẹ̀. Ó lé ó tẹ̀ ti kọjá pé wọ́n búyàn. Ó ti kọjá pé wọ́n búyàn. Ṣé ẹ ti gbọ́? So nǹkan tí mo kàn ní kí n báyìí tèmi sọ nìyẹn o. Lọ́wọ́lọ́wọ́ ń sìn mo wà ní Ìlọrin. So in a couple of hours a máa lọ fún a máa lọ court. So because láti lọ dúró ti Tani Olohun ká dẹ̀ tún lọ gbọ́ àwọn bí ètò ṣe fẹ́ lọ ní court. So mo máa fún yín ní update as soon as we are back from the court. So ẹ ṣé gan, mo kàn ní kí n fún yín ní update ni. Ẹ ṣé o, thank you and get a better life.